ìròyìn náà kò máa dùn mọ́ àwọn ọmọlẹ́yìn ọ̀gá ọ̀gbẹ́ni mọ́tò National Union of Road Transport Workers NURTW ti ìpínlẹ̀ Èkó àná ìyún Alhaji Musiliu Akínsànyà ẹni tó pèèyàn mọ̀ sí MC Olúọmọ. Ìròyìn náà máa dùn mọ́ wọn nù pẹ̀lú bí àwọn kan tí wọ́n wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé tiẹ̀ ni wọ́n ń ṣe bá ṣe kúrò tí wọ́n sì padà lọ sẹ́yìn orogún ẹ̀ tó jẹ́ ààrẹ àná nínú ẹgbẹ́ NURTW ìyún Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwà. Ẹ rántí wípé lẹ́yìn tí àwọn alágbára ìlú Èkó tí wọ́n gba ipò alága ẹgbẹ́ onímọ́tò kúrò lọ́wọ́ MC Olúọmọ lẹ́kọ̀ọ́, òun ni wọ́n ní ipò ààrẹ ẹgbẹ́ NURTW l'Àbújá ìyẹn fẹ́ fi dá ọkùnrin náà lọ́lá, ṣùgbọ́n tó jẹ́ pé láti ìgbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ tí àwọn èèyàn ti ń retí pé ó yẹ kí MC Olúọmọ kó ti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí, ńṣe ni ọ̀rọ̀ kò máa lójútùú tó jẹ́ wípé wọ́n ní ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n gbé Alhaji Tajudeen Bàrúwà lọ lórí bó ṣe jáwé olúborí nínú ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìyún National Industrial Court ìlú ń dá sísọ MC Olúọmọ di ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW dúró. Ṣùgbọ́n ní báyìí o, nǹkan tuntun máa ti ṣẹlẹ̀, ọ̀rọ̀ tuntun ti ṣẹlẹ̀ lórí ìjàǹgbara MC Olúọmọ láti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí. Tẹ́lẹ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn àgbẹ̀ ẹgbẹ́ kan ní ìlú Àbújá ìyún káàkiri Nàìjíríà wọ́n wà lẹ́yìn MC Olúọmọ láti jẹ́ kí Tajudeen Bàrúwà kó kúrò ní ipò ààrẹ NURTW tó sì jẹ́ pé wọ́n jọ ń gbógun tì ní. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá yìí lọ́jọ́ Ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ kọkànlá tí í ṣe ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún tá a wà yìí ni wọ́n mà ní àwọn náà àwọn bíi méjì ni wọ́n mà ti padà kúrò lẹ́yìn àwọn MC Olúọmọ tó sì lọ bá Tajudeen Ìbíkúnlé Bàrúwà ṣèpàdé pé àwọn ti bá a parí ìjà ẹ̀yìn ẹ̀ làwọn wà kó sì máa bá ipò ààrẹ lọ. Àwọn tí wọ́n padà lẹ́yìn àwọn ẹgbẹ́ MC Olúọmọ tí wọ́n ti lọ sọ́dọ̀ Tajudeen láti bá a parí ìjà ìyún Bàrúwà báyìí, ó ní igbákejì ààrẹ tó wá láti agbègbè North West ní ilẹ̀ Haúsá ìyún Alhaji Alhassan Haruna ẹni tó pèèyàn mọ̀ sí 313 ìyún 313 àti igbákejì ààrẹ tó wá láti agbègbè àárín gbùngbùn ilẹ̀ Haúsá North Central ìyún Alhaji Salisu Adamu àti igbákejì ààrẹ tó wá láti ilẹ̀ Igbo South East ìyún olóyè Ugen Eze pẹ̀lú ẹni tó tún jẹ́ tó dàbí ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ ìyún olóyè Abat Iwuji. Bákan náà ni alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Ọlájídé Abidin ẹni tó pèèyàn mọ̀ sí Èjìogbè àti olóyè Ọdẹọláàyè. Àwọn yìí ni wọ́n máa lọ ṣàbẹ̀wò sí Tajudeen Ìbíkúnlé Bàrúwà tí wọ́n bá ṣèpàdé tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé àwọn ti kúrò ní ara àwọn ọlọ̀tẹ̀ báyìí o, àwọn ti wà lẹ́yìn ẹ̀, òun ni kí ó máa bá ìjọba ẹ̀ lọ. Wọ́n ní ìdí tó jẹ́ káwọn gbé ìgbésẹ̀ òun ni wípé nígbà tí ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìyẹn National Industrial Court tó ti dá a láre kò nílò káwọn tó ṣẹ̀ṣẹ̀ máa ṣọ̀tẹ̀ wọn lòun lójúlówó ààrẹ. Nígbà tó ń sọ̀rọ̀ Tajudeen Bàrúwà ní inú òun dùn, ó ní bàbá gẹṣin nínú òun báyìí kò lè kọsẹ̀. Ó ní ilé ìtumọ̀ sí wípé àlàáfíà yóò jọba nínú ẹgbẹ́ onímọ́tò NURTW láìpẹ́ tóun yóò sì máa fi rọrùn ṣe ìjọba òun lọ. Ṣùgbọ́n o, àwọn ọmọlẹ́yìn MC Olúọmọ wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé gbogbo wọn ń tanra wọn ni wípé Bàrúwà ò lè ṣe ààrẹ NURTW láìláì. Wọ́n ní wọ́n kàn ń parọ́ mọ́ ìdájọ́ ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ ìyún National Industrial Court ni. Wọ́n ló yẹ kán mọ̀ pé ilé ẹjọ́ gíga ìyún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìyún Appeal Court tí wọ́n gbé ẹjọ́ lọ ó ju ilé ẹjọ́ àwọn tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lọ, àti pé ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà ẹni yóò sọ ẹni tí ò bá di ààrẹ ẹgbẹ́ NURTW láàrin Tajudeen Bàrúwà àti Alhaji Musiliu Akínsànyà ẹni tó pèèyàn mọ̀ sí MC Olúọmọ.